Bàbá ní nínú ẹ̀san tọ́lọ̀ ń gun bàbá Lágége pé mo fẹ́ kí ọ. Bàbá ní àwọn ẹ̀dá bàbá wọn ti ní. Adamallahu hayatahu wa dawlatahu amina. Kí ló dé tí mo fi wí bẹ́ẹ̀? Ẹ lọ́ máa bá lórí. Ọmọ tó mọ èyí má ti kọ́ yẹn kéwú. Tó wá mọ èyí kọ́ ọmọ kéwú wá san ẹ̀san orí bàbá rẹ̀. Bàbá wọn ti ẹni kù. Amina ya Allahu. Àtó ní Ìlọrin. Ààyè mẹ́ta lèmi ti máa ń wò yín tẹ́ ẹ ti bàjẹ́. Ẹ ti nàró láàyè mẹ́tẹ̀ẹ̀ta ọba tó ní yín ló sì nàró yín. Bàbá tó wá ní tó nàró yín ní mẹ́tẹ̀ẹ̀ta ni ẹ̀dá kan ò lè gbé. Àwọn tọ́lọ̀ ní ẹ tara wọn jáde ẹ ti nàró lára wọn. Àwọn tí wọ́n kọ́ yín ẹ ti nàró lára wọn. Ibi tí wọ́n yẹ wá tí tètè iṣẹ́ táyé bá ṣe ilé àfáàgbà àfáàyè lè wà lẹ́yìn nàró bẹ̀. Ṣéèkù. Ṣé ọlọ́mọ ló ní ọkà àti gbọ́rọ̀ ó gbọ́ kẹ́límà yìí? Bẹ́ẹ̀ bá wá gbọ́ ẹ wo mufti ẹ̀dẹ̀ wo ọ̀rọ̀ yẹn. Ẹ̀yin lọ́rin ẹ gbọ́rọ̀ tí bàbá àgbà lẹ́dẹ̀ ń sọ nílọrin. Arajà Hamma afọ́jú kan ló jáde lálẹ́ ẹjọ́ kan. Ìyá sọ̀rọ̀ bá mi lẹ̀ nà á. Ó fẹ́ mu omi. Ó wá ń lọ sí odò. Kò rí náà o. Wàbíyádìhì misbahu yuniru bihi tariqahu. Ó wá mú àtùpà dání láti fi rí náà lójú ọ̀nà kò sì rí náà. Fàṣàlàhù Adil Mubshiri. Ó wá pàdé ọdẹ kan tó ń rí náà tí ń bọ̀ láti bú ọdẹ. Ọdẹ yẹn wá ń wọ ọdẹ yẹn wá náà nìyí. Ó wá ní kayfa ta'milu misbaha wa huwa la yanfa'uka. Kí ló dé tó ń wá àtùpà dání? Àtùpà yóò wúlò fún ọ. Kọ́ńlá náà afọ́jú yẹn ní bẹ́ẹ̀ ni olóhùn yìí pé àtùpà tó ń mú dání kò wúlò fóun. Àmọ́ tó jẹ́ kó ń gbé dání ni pé nìké láyé síta àdámẹ́ni Adil Mubshirun. Olóhùn bí àtùpà yìí dání ni nítorí ẹni tó rí náà ṣebí tí ò bá rí òun tó ń fọ́jú ṣebí yóò rí náà. Bẹ́ẹ̀ bá tẹ̀ wọ́n mú fi sí ìgbọ́n ó yẹ kẹ́ wo àtùpà tó wà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ bá wá láhẹ́ ẹ bá ń wí pé Ọlọ́run máa pa Amúfútì. Àmì Ọlọ́run máa pa Amúfútì. Ọlọ́run máa pa Àjàdí o. Ọlọ́run máa pa Amúfútì. Àjàdí Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Alájàdí Sùlẹ̀mánà. ọmọ bàbá Lágége. Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Amúfútì. Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Amúfútì. Ọlọ́run máa pa Amúfútì. Ọlọ́run máa pa Amúfútì. Ọlọ́run máa pa Àmì Olúwa. Ọlọ́run máa pa Amúfútì. Àjàdí. Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Alájàdí Sùlẹ̀mánà. Àmì Alájàdí Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Alájàdí Sùlẹ̀mánà. Ọlọ́run máa pa Amúfútì. Allahu akbar. Allahu akbar. Gbẹ̀ni tọ́lọ̀ bá ń sẹ̀mí lára rẹ̀. Bẹ́ẹ̀ ni wòlíì ọlọ́ni. Èèyàn kò pè bẹ́ẹ̀. Bàbá Mufti nìkan ni máa ń ṣàdúrà bẹ́ẹ̀. Àtìgbàtà tí máa ń ṣàdúrà tí mo ti gbọ́ lẹ́nu wọn lèmi náà ti máa dá wa ká. Ẹ dákun ẹ jókòó Imam. Ẹ dákun mo fà náà níbẹ̀ ẹ dákun ẹ jókòó. Bàbá Mufti tòní nìkan ni máa ń ṣe. Ẹ bá jáná sí i. Bàbá Mufti ó ṣàdúrà yìí pé Ọlọ́run bá wa kẹ́ Mufti àkọ́kọ́. Hayyakumullahu. Wọ́n wá dákọ̀ bàbá. Wọ́n wá ní Ọlọ́run bá wa kẹ́ Mufti ẹ̀kejì. Bàbá wa Akọ̀kagi. Akọ̀kagi. Wọ́n dákọ̀ tiwọn náà. Wọ́n wá dákọ̀ bàbá ẹlẹ́kẹta.
wọ́n ní ọlọ́run bá wa kẹ́ mufti ẹlẹ́kẹta. Iyakumullah. Bàbá sọ fún yìí la wọ́n wà ní ọlọ́run jẹ́ mi mufti ẹlẹ́kẹrin yòókù. Ayakumullah. Ààrẹ nìkan ti wì. Bọ́ọ̀ ìbá ṣe mùnáfìkì bá ń dá wákà ẹ̀ ọba a máa ń pa àmọ́. Àmì Ọlọ́run máa pa mufti. Máa pa àmọ́. Àmì Ọlọ́run máa pa mufti. Sulemana Ọlọ́run máa pa Alajadi Sulemana Ọlọ́run máa pa mufti. Bàbá wa náà hò. دام الله حياته. Bẹ́ẹ̀ bá ń ṣe báyìí lọ, àwọn ìgbà kìíní lọ. أكرمكم الله. Àfọlọ́hù àti àbùdéèdì àdábìdá wọ́n ti. عفى الله أن عبدين هذا بدعوته. Bàbá tó ní tí máa ní tiwa ní. حياكم الله. Khalile mi kana daimaini ala al-hudi. خليلين كان دائمين على الود. Bàbá wa máa ń wí ẹ fi hàn pé fẹ́ràn bàbá Mufti láti jẹta àwọn tá a délé nínú àbálẹ̀ rẹ̀ àwọn náà fẹ́ràn yín subhana rabbi.